Gba ayé mi Olúwa, mo yà á sí mímọ́ fún ọ. Arábìnrin Frances Afaga ni ó kọ orin yìí. A bí ní England ní ilẹ̀ Gẹ̀ẹ́sì ní ọdún 1836. Arábìnrin Frances jẹ́ ọmọ tí àìsàn máa ń ṣe ní gbogbo ìgbà, ṣùgbọ́n pẹ̀lú sùúrù ni ó fi gba ìlera yìí gẹ́gẹ́ bí àgbélébù rẹ̀. Ó tún jẹ́ ọmọ tí àìsàn ojú máa ń yọ lẹ́nu gidigidi. Ojú yìí ni ó mú kí bàbá rẹ̀ gbé e lọ sí ilẹ̀ Germany fún ìtọ́jú. Ilẹ̀ Germany yìí ni ó ti bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́. Nígbà tí ó bẹ̀rẹ̀ ẹ̀kọ́ rẹ̀, ìyàlẹ́nu ni ó jẹ́ fún un pé òun nìkan ni Kristẹni láàrin àwọn ọmọ tí ó wà ní kíláàsì rẹ̀. Ó jẹ́ ọmọ tí Ọlọ́run fún ní ọpọlọ tí ó péye. Ọlọ́run sì tún fi ẹ̀bùn orin jíǹkì rẹ̀. Ó kọ orin yìí ní ọdún 1874 nítorí ìrírí tí ó ní nínú ìbẹ̀wò kékeré kan tí ó ṣe sí ilé Ali ní ọdún 1873. Nínú ilé tí ó ṣe ìbẹ̀wò sí ní ilé Ali, ènìyàn 10 ni ó wà nínú ilé yìí. Nínú ilé tí à ń wí yìí, àwọn díẹ̀ kò gbàgbọ́ nínú wọn, ṣùgbọ́n àwọn díẹ̀ tí ó gbàgbọ́ yìí náà kò ní ayọ̀ ìgbàgbọ́. Ó gbàdúrà pé kí Ọlọ́run jẹ́ kí òun jèrè ọkàn wọn, ó sì rí bẹ́ẹ̀. Kí ó tó kúrò níbẹ̀, gbogbo wọn ló ti gba ìbùkún oríṣiríṣi. Ní ọjọ́ tí ó gbẹ̀yìn àbẹ̀wò rẹ̀ yìí, ayọ̀ kún ọkàn rẹ̀ débi pé kò lè sùn. Ayọ̀ yìí mú kí ó máa yin Ọlọ́run lógo títí àwọn ọ̀rọ̀ orin yìí fi jáde lẹ́nu rẹ̀. Arábìnrin Frances fẹ́ láti di missionary, ṣùgbọ́n àìlera kò jẹ́. Èyí mú kí ó fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọ ajínrere CMS pẹ̀lú gbogbo tí ó ní. Ní ọjọ́ kan, ìjọ ajínrere yìí ṣe ìsọjí kan ní ìlú kan tí ìyàn ti mú. Ìyàn tí ó mú níbẹ̀ kìí ṣe ìyàn tí ó ń jẹ nìkan. Ó jẹ́ ibi tí wọ́n ti ṣe aláìní débi pé ó nira fún wọn láti wọ aṣọ. Nígbà tí ó dé ìlú náà, ọ̀pọ̀lọpọ̀ wọn pariwo nípa ìyàn tí ó ń bá ìlú náà farafinra. Frances wá rò lọ́kàn rẹ̀ pé ǹjẹ́ àwọn ènìyàn tí ebi ń pa tí wọn kò sì rí aṣọ wọ̀ yìí lè fi ayé wọn fún Jésù báyìí. Òwe Yorùbá kan wá sọ sí i lọ́kàn pé ẹni tí a bá fẹ́ tà, a gbọ́dọ̀ kọ́kọ́ bọ́ ọ yóná. Èyí mú kí Frances lọ kó gbogbo ohun tí ó ní tí ó jẹ́ ohun ìní tirẹ̀ wá láti kọ́kọ́ pín fún àwọn ènìyàn yìí pẹ̀lú ọ̀pọ̀ oúnjẹ kí òun tó máa wàásù ọ̀rọ̀ Ọlọ́run fún wọn. Bí ó ti ń ṣe èyí, ní ẹsẹ̀ 4 orin yìí wá sọ́kàn rẹ̀ pé gba wúrà fàdákà mi, ọ̀kan kì yóò dá dúró. Gba ọgbọ́n mi kó o sì lò ó gẹ́gẹ́ bí o bá ti fẹ́. Aṣọ tí ó wọ̀ sọ́rùn nìkan ni ó kù lọ́rùn rẹ̀. Bí ó ti ń ṣe èyí ni gbogbo wọn bẹ̀rẹ̀ sí fi ayé wọn fún Kristi. Fún ìwọ olùgbọ́ mi, ǹjẹ́ ìwọ lè ṣe èyí tí Frances ṣe yìí láti jèrè ọkàn àwọn aláìgbàgbọ́? Wo ìgbésẹ̀ tí Frances Afaga gbé yìí kí o sì bẹ̀rẹ̀ sí ṣe àmúlò rẹ̀. Wo bí oúnjẹ ṣe pọ̀ tó nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. Wo bí aṣọ ṣe pọ̀ tó. Ǹjẹ́ o lè mú nínú rẹ̀ láti jèrè ọkàn? Rántí pé o kò mú ohunkóhun wá sí ayé yìí, o kò sì lè mú ohunkóhun lọ. Mú ìwà Frances Afaga kí o sì bẹ̀rẹ̀ ìgbé ayé titun láti òní lọ. Frances Afaga kú ní ọjọ́ 3 oṣù kẹfà ọdún 1879. Orin yìí fi hàn wá bí ó ti yẹ kí àwa Kìrìsìtẹ́nì fi ara wa jìn fún Jésù Kristi pátápátá. Bí a bá fẹ́ rọrùn wọ̀, a ní láti díjú sí nǹkan tayé yìí kí a sì síjú sí nǹkan tọ̀run. Lótìtọ́, ìgbé ayé nínú Kristi ṣe pàtàkì fún wa ju gbogbo ohun tó wà láyé lọ, nítorí pé ìmúlẹ̀mófò ni wọ́n ṣe. Ẹsẹ̀ 6 ni orin yìí ní. Gbogbo wọn ló ṣe pàtàkì fún wa torí pé wọ́n jẹ́ ìpèníjà fún wa láti jẹ́ kí ìgbé ayé wa wúlò fún ògo Ọlọ́run. Ẹsẹ̀ 1 tọ́ka sí bí olórin yìí ti pinnu nínú ọkàn rẹ̀ láti fi ayé rẹ̀ fún Kristi àti láti yà á sí mímọ́ fún Ẹlẹ́dàá rẹ̀. Ẹsẹ̀ 2 fi hàn wá pé olórin yìí mọ̀ pé àwọn ẹ̀yà ara òun lè mú òun kọsẹ̀. Ìdí nìyí tí ó fi pinnu láti yọ̀ǹda wọn fún Ọlọ́run, torí pé kò fẹ́ kí àwọn ẹ̀yà ara òun mú òun tọwọ́ bọ ẹ̀ṣẹ̀. Ẹsẹ̀ 3 fi yé wa bí ó ti pinnu láti máa kọrin tí yóò fi máa gbé Jésù Kristi ga láéláé.
ẹsẹ̀ kẹrin fi hàn wá bí ó ti yọ̀ǹda gbogbo ọrọ̀ àti ọgbọ́n rẹ̀ fún Ọlọ́run rẹ̀. Ó fẹ́ kí Olúwa lò wọ́n bí ó bá ti fẹ́. Ìṣesí rẹ̀ yìí fi hàn wá pé Ọlọ́run nìkan ló gbọ́n jùlọ. Ọrọ̀ ayé yìí lè mú ènìyàn ṣìnà tàbí kùnà ògo Ọlọ́run. Ìdí nìyí tí ó fẹ́ fi da ọgbọ́n rẹ̀ pọ̀ mọ́ ti Ọlọ́run kí ó lè ṣe rere láyé. Ẹsẹ̀ karùn-ún fi hàn wá bí ó ti fẹ́ kí Ọlọ́run gba ìfẹ́ àti ọkàn rẹ̀ pátápátá torí pé òun ló ni wọ́n. Ẹsẹ̀ ìkẹfà ni olórin yìí ti pinnu láti yọ̀ǹda gbogbo ara rẹ̀ fún Olúwa láì ṣẹ́kù ohun kankan kí ó lè máa jẹ́ ti Jésù Kristi títí ayé. Ẹ̀kọ́ tí a rí dìmú, ó kọ́ wa láti fi ayé wa fún Kristi pátápátá. Ó kọ́ wa kí a jẹ́ kí Olúwa máa darí wa láti lo àwọn ẹ̀yà ara wa dáadáa. Ó kọ́ wa kí a má ṣì ọrọ̀ àti ọgbọ́n wa wò lò láyé yìí. Bẹ́ẹ̀ ni ó kọ́ wa láti lò wọ́n gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run. Ó kọ́ wa láti fi ara wa jìn fún Kristi olùgbàlà wa. Ǹjẹ́ ìwọ fẹ́ ṣe àwọn nǹkan wọ̀nyí? Gbìyànjú láti ṣe ìpinnu tí ó péye ní ọkàn rẹ báyìí bí a ṣe mú ìwé orin wa láti jọ kọ orin Gba Ayé Mi Olúwa papọ̀.